swimming pool rèé o life and direct pẹ̀lú káàsìnà tí àtàwọn arúgbó. èèyàn mélòó ló yín ló fẹ́ kí n gba yàrá fóun lẹ́nìí pé wọ́n ti wọ́ ẹ̀yìn òun ti pẹ́ òun náà fẹ́ kọ́ta wọ́ ẹ̀yìn òun kó nawọ́ sókè. alájẹ ẹ má wojú ìyá tó nawọ́ yìí. ẹ máa bọ̀. ṣẹ́rí àwọn oníròyìn wà ń bí ẹjọ́ gbogbo ẹ̀yìn yàtẹ̀ wà ń bí tẹ̀sí fún kọ́lẹ̀ yẹn ní ìgbọ́dọ̀ nínú kọ̀ọ̀kan ní olóko gbogbo ọmọ lálùkò ní o èmi ló sì jẹ́ inú ikú nawọ́ sókè. àwọn olóńgbẹ̀yìn ẹ máa rí àwọn arúgbó tó fẹ́ sún ìmù lónìí. àwọn arúgbó kan á wà tán ti fún wa yàrá fún ẹ̀yin tẹ́ bá rí bára yín ṣe ń ṣe games tẹ́ ẹ fẹ́ kán fún yín lẹ́yìn arúgbó máa tóòsì ara wọn wárúgbó kan bí lọ bá pé ṣó lọ́kọ tó bá lóun ò lọ́kọ tó bá fẹ́ máa nẹ́ mo dé kùtù bí èjì òwúrọ̀ tọmọdé tàgbà ẹ máa ràn mọ́ wa. ìṣẹ̀lẹ̀ yàmọ́dún iléyá ìyàwó jẹ́ ọmọ onígbèsè kó má yálé mi o. kíní kan wà tọ́lọ́run ti fẹ́yìn arúgbó tí ò tí ì fáwọn tí ò tí ì tó yín o kíní nǹkan náà ẹ̀mí gígùn tọ́lọ́run bá fún alẹ́mí gígùn náà ẹ jẹ́ àṣekẹ́ ẹ̀ dáadáa ẹ má jẹ́ ká máa dààmú àwọn ọmọ wa jù ìta da ká má sọ mí ìdí nìyẹn tẹ́lómi bá ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi máa ní èmi kọ́ ni mò ń ràn yàn lọ́wọ́ ọlọ́run ni màá gbé mọ́tò mi lẹ̀ ńgbà míì mọ́tò àní 40 ọ̀kadà máa gbé kiri tán ni lọ fún yàn lówó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé gbogbo àníyàn wa sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká nígbàgbọ́ pọ́lọ́run ló lè ṣe ọlọ́run tó dẹ̀ fún yín lókun báyìí tá a perú ìpè tẹ́ lè wá kò ní ṣe yín lágbára dáradára. àkọ́bí bàbá wa Ògúngbè páàkì Ògúngbè lára àwọn bàbá tí wọ́n jẹ́ kí iṣẹ́ fíìmù dùn àkọ́bí wọn rèé mo ṣètò kan fún wọn lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà tọ́lọ́run ní kí n dọ́dọ̀ wọn kì í ṣe pọ́nránṣẹ́ pè mí o àwọn kọ́ ló pè mí o èmi mi lẹ̀ mímí lọ sọ́dọ̀ wọn o bàbá ìyípadà wà bí òsì. ìyípadà wà rẹpẹtẹ. sórí tí ọlọ́run bá ti ní ìtó kàn rí kò sí tí mo lè dáwọ́lé tí ò ní yọrí sí rere ṣùgbọ́n sórí ìtàn bá ti pè mí pé kí n wá ṣe ẹ ti ń pè mí tọ́lọ́run ò pè mí nìyẹn ọlọ́run ò pè mí pé téèyàn bá ní ṣòro kó wá bá mi kò yá yìí kò sí méjì tí yáyín ṣe torí mi jàdúrà lọ yàrá máa là wọn ò ríran ṣùgbọ́n ní àwọn máa wá síbẹ̀ ẹjọ́ ṣọlọ́run ò ti ṣe fún mi kì í ṣe gbogbo àwọn tájọ bí lọ́jọ́ kan náà ló wà mọ́ lónìí ẹ kí ni ìwọ wá ṣe fọlọ́run. Takbir! Takbir! àwọn màmá yóò gbọ́ ohun tí mò ń sọ bó bá jẹ́ mo rí ọlọ́run ẹ̀ ní máa ṣàláwá gbà lórí ìjókòó Takbir! àbẹ́ ẹ̀ mọ tọ́lọ́run ọba ṣe nú ayé yín ni ṣéyìn rèé àwọn tẹ́ ẹ jọ wà ń gbà yẹn ń bo lọ́wà Takbir! Praise the Lord. Ìrèké ìrèké òní ibùdó ẹ bá mi wá lọ ẹ bá mi wólùfẹ́ mi o ìrèké òní ibùdó ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ṣe pẹ̀lẹ́ o àwọn onípẹ̀lẹ́ kì í fọ́ igbá onípẹ̀lẹ́ kì í fàya fẹsọ̀jáyé o ìrèké òní ibùdó. ẹ wá màmá bóláwa yìí. orí omi tẹ́ḿpù. má. tẹ́ḿpù. tẹ́ḿpù. ẹni pé. tẹ́ḿpù. olójú ẹni tó lè rò olójú ẹni tó lè rò. oko àgòrò etílé o oko àgòrò etílé o
àgbàlagbà ló lò sí o mo lè hun àgbà ṣe títí ó ewu ẹ fún rẹ̀gẹ̀dẹ̀ mo lè ṣe bẹ́nu ẹ lọ́dọ̀ ọmọdé ṣàwà o kásínà tí ṣúgà wà ń lọ pé wàhálà wà o láwa fi wẹ̀ láfi mọ́ lọ́pẹ́ wàhálà dé o láwa fi wẹ̀ láfi mọ́ arúgbó tó kù kẹwàá pàdé wa lòdò arúgbó tó kù kẹwàá pàdé wa lòdò kásínà tí ṣúgà ní tiwa àwa ládé sọ́dọ̀ lónìí ẹni tó bá mọ̀ wẹ́wẹ́ bó bá sọ́dọ̀ kó kára bomi. Lálábá wá bí kásínà tí ṣúgà lábá wá bí ẹni yẹn bá wá orí ò máa gbọ́dọ̀ fọ́ kásínà tí ṣúgà lábá wá bí o kásínà tí lábá wá bí lálábá wá bí kásínà tí lábá wá bí lálábá wá bí kásínà tí lábá wá bí ẹni yẹn bá wá orí ò máa gbọ́dọ̀ fọ́ kásínà tí ṣúgà lábá wá bí o àtàndá lábá wá bí. ẹgbẹ́ ta ló parọ́ tẹ́nìkan ò parí náà àwọn méjì yìí àwọn méjì kan ni wọ́n ṣẹ̀ wọ́n wá kó wọn lọ ààfin akélọ́dún náà bí wọ́n ṣe kó wọn dá ààfin kí ni wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe ń jẹ́ náà lóòótọ́ ó rẹ̀ ìrìnà kábíyèsí nígbà náà wà ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹjẹ́ á fún wọn ní ìjìyà tó gbópọn màá fún yín lọ́jọ́ mẹ́ta ẹ̀rọ wọ́rọ́ tẹ́nìkan ò parí láyé wá wọ́n bá ní kí wọ́n lọ ilẹ̀ ìjọ kìíní mọ́ ìjọ kejì ìjọ kẹta àwọn olóyè ti wà láàfin wọ́n bá ń retí àwọn méjèèjì kí wọ́n dé wọn ò tí ì dé bí aago mẹ́jọ àárọ̀ wọ́n ní kí wọ́n dé ṣé mọ̀ pé oòrùn ni wọ́n fi ń wo sàfún ọjọ́ ńgbà náà ó ti wá ń pẹ́ jù alákẹ́sì níbi tí wọ́n fẹ́ lọ torí wọ́n ní pàdé kan jà nǹkan tí wọ́n fẹ́ lọ ṣe lọ́dọ̀ nínú ìṣànífẹ̀ wọ́n ń retí wọn inú tí wọ́n fẹ́ bí kábíyèsí wọ́n yà ń rọ kábíyèsí ẹ má bínú bí kan ni wọ́n ṣe wọlé nìyẹn bó ṣe wọlé báyìí ó kọ́ dọ̀bálẹ̀ ni wọ́n ní kábíyèsí ẹ má bínú ẹ foríjì mi kábíyèsí ẹ foríjì mi mo ti ń bọ̀ láti fẹ́ rẹ̀ mo ti fẹ́ ìdíwájú akéńbí ni wọ́n rántí pé mi ìrántí kú ẹsẹ̀ mi méjèèjì apá àti èjìká mi ní òun ni mo lọ kó kábíyèsí ẹ má bínú ó rántí mú ẹsẹ̀ lọ́wọ́ kẹ̀ ẹ mo ti fẹ́ débi tẹ́lẹ̀ mi ìrántí kẹsẹ̀ ni ibi tó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìkẹ́ni kejì náà kàn wọlé mi mo bá dọ̀bálẹ̀ kan wọlé kábíyèsí ẹ má bínú pé mo pẹ́ kí n tó dé ẹforíjì mi ọjọ́ tí wọ́n bí mi àkọsẹ̀jáyé mi sọ pé omi méjì ni kí n máa fi wẹ̀ omi gbígbóná omi tútù èèwọ̀ sí ní gbogbo papọ̀ tí n bá fẹ́ wẹ̀ mo máa ń gbé gbígbóná lẹ̀ lápá kan tútù lápá kejì màá máa bu tútù díẹ̀ gbígbóná díẹ̀ tútù díẹ̀ gbígbóná díẹ̀ àmọ́ ìyàwó mi ló ní àlejò kan ìyẹn wá ń ṣáájú àti pọ́nmi wọ bẹtúrúmù balùwẹ̀ iṣẹ́ nìyẹn lọ gbómi pọ̀ àti gbígbóná àti tútù mo wá nílò láti yẹ gbígbóná sọ́tọ̀ tútù sọ́tọ̀ gbígbóná lọ́tọ̀ tútù sọ́tọ̀ ló jẹ́ pẹ́ kábíyèsí wálẹ̀ òun dáàfin ìdájọ́ yín ta ló parọ́ tẹ́nìkan ò parọ́ náà àwọn méjèèjì. ẹni tí ó parọ́ tẹ́nìkan ò parí òun lẹ́ni tó sọ pé òun gbàgbé apá òun àtẹsẹ̀ òun sílé ló ń lọ kó ṣe é pé kò sẹ́ni tó lè gbàgbé ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. mo fẹ́ bèrè nǹkan sà ṣómi gbígbóná ṣe yọ kúrò ní tútù. kò lè ṣe yọ ọlọ́run ló lè yọ ọlọ́run á yọ. olómi gbígbóná àti tútù nítorí pé omi tútù àti gbígbóná yẹn kò lè ṣe é yọ sọ́tọ̀ kan ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ tó lóun gbàgbé ẹsẹ̀ báwo ló ṣe débẹ̀ láì lo ẹsẹ̀ torí náà ni mo ṣe gbàgbọ́ wípé olómi gbígbóná àti tútù kò ṣe é yọ rárá. ẹgbẹ́ láti ìbọ̀nà bẹ́ẹ̀ ní gbóná lè wọlé tútù. bí wọ́n ṣe dápọ̀ mọ́ra wọn yẹn kò ṣe é yọ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé ìwọ ló parọ́ kò lè ṣe é yọ. ẹni ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ da gbígbóná àti tútù pẹ̀lú náà tó wà lókè. kò séyìí tí ò lè wà lókè náà wọ́n lè gbé tútù lẹ̀ wọ́n máa fi gbígbóná sí wọ́n lè gbé gbígbóná lẹ̀ wọ́n fi tútù lé lórí wọ́n fọwọ́ ṣe é. kó ṣe kí ni ẹ bá ń pàtàkì fún Kọ́lá Wọlé Adégbòdo. màmá mi kan wà tí mo fẹ́ ká gbóhùn wọn. òkè àgọ́ òwú ni wọ́n ti wá ìyá mi ẹ kú àsìkò yìí mà. Yes sir. ṣàlàáfíà lẹ́wà. àdúpẹ́ sà. ọ̀làlùbáríkà
kò tẹ́gbẹ́ o kò lálùbáríkà kò tẹ́gbẹ́. ó dàgbà kó dùgbà máa lọ kó lálùbá. kí ni òun fàyè tiẹ̀ ṣé ayé ẹ nípa kankan lára èèyàn ṣá irú orúkọ wo ló ń fi ilẹ̀ kó tó di pé o kúrò láyé èyí tó lọ ń gbélé mi lọ́wọ́ rèé o ẹ̀yin ìyá mi tẹ́ ẹ wá torí ìfẹ́ tẹ́ wà ń bí lónìí ẹ̀ ní mo sàrí ọmọ ọlọ́run awọlá ilé ìta ń ṣe yìí àti gbogbo àwọn tó ṣàtìlẹ́yìn fétò yìí ó ti tó bí oṣù mẹ́fà tí mo ti ń gbé tí mò ń gbé sọ̀kalẹ̀ màá la fẹ́ wá sumi púùlù màá gbé àtúnyẹ̀ màá gbé àtúnyẹ̀ mo ní kọ́ lọ́run ṣe lásìkò àṣé ní lọ́lọ́run fẹ́ fi sí gbogbo ẹ̀yin arúgbó tẹ́ wà ń bí lásìkò tó yẹ kẹ́ fẹ́ ètì jẹ́ wọn mọ́ wọn ò ní gbé yín dìgbàdìgbà lórí ọmọ. àdánwò kan wà tó máa ń bá àgbàlagbà tó bá dọjọ́ ogbó á di pé kán máa tilẹ̀kùn mọ́ kán máa fi lọ́fíńdà sí lára kò ní jẹ́ tiyín o ibi tẹ́ ń jókòó sí ẹ̀ ní yàgbẹ́ síbẹ̀ ẹ̀ ní tọ̀ síbẹ̀ níwọ̀n ìgbà tá a rárúgbó 120 tó sì ń ta kébékébé tá a rí 100 kọ́lọ́hún wọlá ìta ṣe lónìí tá a kó gbogbo ìjọba fẹ́ múnú yín dùn tẹ́ ẹ̀ dẹ̀ fìfẹ́ wá ọlọ́run ò ní fi lè ṣàṣemọ́ ọlọ́run awọlá gbogbo àdúrà tí mo ti ń gbà látijọ́ ọjọ́ ìpé kó jọ kó fún wa lójú ọjọ́ tó dáa gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ wà ń bí omi ayé ò ní gbọ́mọ yín lọ. kásínàtì kò ní ráre ò ní táraka ò ní tọrọ jẹ kásínàtì ẹbí ò ní pẹ́ ò ní mọ́sàárẹ̀ ọmọ ẹ̀ gbogbo tí mo sọ fún ẹ kó rí bẹ́ẹ̀ fẹ́ mi tọmọdé àdùnnú ó ṣoríire ó pẹ̀ láyé ó pẹ̀ láyé tó o bá pẹ́ tó wọ́n ló jẹ o ò ní jẹjẹkújẹ ọlọ́run tó wá wà láyé yẹn kò ní padà o wọ́n dẹ̀ tí o kó pẹ́ tó láyé àbí wàá pẹ́ kásínàtì wàá pẹ́ láyé wàá lè jẹun. àmì ìyá mi arábìnrin kan wà níbí nígbà tí mo ti la fẹ́ gbétò ìkalẹ̀ ó ní òun ní kò tí ẹ ṣe gbólóhùn ní ó ní kinní kan tó máa ń tà tó jẹ́ párúgbó lè máa lò tí ara bá ń ròyìn àbẹ́sẹ̀ ń ròyìn tó máa ń tu egungun ẹjọ́ madam ẹ máa bọ̀. kinní tí mò ń ṣe yìí òun ni mo mú wá fún yín ó ti pé jọ́ bíi mélòó kan tí wọ́n ti ń sọ pé àwọn fẹ́ kó àwọn àgbààgbà wá sí swimming pool so mo ti máa ń sọ fún wọn pé mo fẹ́ fún àwọn àgbà díẹ̀díẹ̀ 2018 ni mo ti dá nìkan ń lò ó ṣùgbọ́n gbà tó di bí ọdún méjì sẹ́yìn lọ́lọ́run ní kí n bẹ̀rẹ̀ sí ní ìta pé kíní yẹn kì í ṣe nǹkan tí mo máa dá nìkan máa lò kì í ṣe nǹkan tí mo kọ́ ọlọ́run ṣùgbọ́n nǹkan tó wà lọ́wọ́ mi ó ti dé Cameroon ó ti dé UK ó ti dé America kò síbi tí ò dé ṣùgbọ́n ń pé mo wá síbí ilé nì mo fẹ́ fún àwọn ìyá mi àti bàbá mi díẹ̀ kò lè kárí ṣùgbọ́n ẹyẹ kan ẹ̀ 1000 ni ó ń ṣiṣẹ́ fún arthritis ó ṣiṣẹ́ fún rheumatism ó ṣiṣẹ́ fún ẹ̀yìn ríro ó ṣiṣẹ́ fún ìbàdí kò sí nǹkan kan anything tó bá ti jẹ́ ìrora òun ló ń ṣiṣẹ́ fún. ẹ ṣe ajírébi ló wọlé dé yìí àti bàbá ọlátúnbọ̀sún ọdún sí àkọ́bí bàbá ògúngbè bàbá ọdún sí ẹ má kó sódò o àkọ́bí bàbá ògúngbè ẹ̀yin náà ẹ má bọ̀ ń bì. mo kí gbogbo àwa tá a wà níkàlẹ̀ pátápátá ẹ ṣeun o ẹ kú ọjọ́ mẹ́ta o ọlọ́run á wà pẹ̀lú yọlá àdúró tì yín o bàbá mi náà bàbá ọdún sí àwọn náà bàbá amòye wọ́n fẹ́ kí i. ẹ káàárọ̀ o ẹ̀yin arúgbó ìnáṣẹ ìjẹ ẹ bá mi yẹn kì í yẹrẹ o èrò lọ́nà o àyè káṣínà ti ń pè yí o èrò lọ́nà o ẹ káàárọ̀ ọjọ́ yẹn á dalẹ̀ bọ́kùnrin bó ṣe ń ṣètọ́jú gbogbo wa yìí ẹ máa bá wa fi àdúrà ránṣẹ́ sí i gbogbo àwọn tó ń bá wa gbé ètò yìí lárugẹ tó ń sọ̀pọ́ọ̀tì ètò yìí lówó lára ní gbogbo ọ̀nà kọ́lọ̀ wọn máa bá a gbọ́wọ́ wọn sókè. ẹ jẹ́ kí arúgbó obìnrin yìí náà gbogbo wa la sá mọ̀ ìyàwó bàbá sàlá ẹ rí báyìí
àjọ máa ń ṣètò yìí ni màmá wa àdúbárì ọ̀ya. lágbára ọlọ́run ọjọ́ yín á dalẹ̀ o ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ mo wá fi àsìkò yìí kí ọ̀gá wa. ọ̀gá yín dà. ẹ̀yin ni tí ọlọ́run gbé ètò ilé lọ́wọ́ orí gbogbo àwa arúgbó èmi náà ti kára mi kárúgbó o mo wá fi àsìkò yìí kí ọlọ́run elédùmarè kó túbọ̀ máa tẹ̀ wọ́n síwájú mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń fún ní àtìlẹ́yìn ní gbogbo orílẹ̀-èdè àgbáyé níbi tó wà lọ́hùn-ún wọn ní gbókù wọn wálé lágbára ọlọ́run òkè òkè ni wọ́n máa lọ. lórúkọ jésù ojú ẹnìkankan ò ní fọ́ etí wa ò ní di a ní dààmú mo wá gbàdúrà fún ránṣẹ́kùnrin lórúkọ jésù kò ní ṣìṣe. àwọn arúgbó méjì kan ló ti ń challenge mi látàrọ́ láwọn lè wẹ̀ mo lẹ́yìn lè wẹ̀ kẹ̀ àwọn yẹn dà àwọn màmá yẹn dà ẹ kọ́ sódò. àsìnàtì ló pé wà ládé o láwa fi wẹ̀ láfi mọ́. àtàndá máa ló pé wà tàlé o láwa fi wẹ̀ láfi mọ́. arúgbó tó kù kẹ́ wà pàdé wa lójó. arúgbó tó kù kẹ́ wà pàdé wa lójó. kàsìnàtì ṣúgà òní tiwa àwa ládé sódò lónìí ẹni tó bá mọ̀ wẹ́wẹ́ kó kàn sódò kó kàn fà bọ́ mi. tálá wá wá bí kàsìnàtì tálá wá wá bí tálá wá wá bí kàsìnàtì là wá wá bí. ẹni àbáwá òyìn ò máa gbọ́dọ̀ fọ́ kàsìnàtì là wá wá bí o. àtàndá là wá wá bí. ó ní ikú olùwà rẹ̀ á kú omi ẹgbẹ́ lọ. àtàndá ó ní ikú olùwà rẹ̀ á kú odò ẹgbẹ́ lọ. apáǹdìrí síwájú onífọ̀nà yìí kú ìtì ẹ̀ka yá kíkà. ìkà kúkú olíkù ìkà èrò lónìí wọn. gbogbo èrò tó wá ẹ̀ máa ṣe ń wò àfẹlẹ́ ìsàn lè fúnra wa. àdúgbò ó ní ìṣojú wa. àṣọpẹ́ òde báwa ní sàré àwa dúpẹ́ pẹ̀lú ojú yìí lọ. mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín mo fẹ́ kí gbogbo àwọn alátìlẹyìn ètò mi káàkiri àgbáyé gbogbo àwọn tó dá sétò yìí láti bẹ̀rẹ̀ títí dópin gbogbo yín pátá ni mo kí pẹ́ ṣe gbogbo ẹni tẹ̀ ń mú arúgbó dùn yìí inú sínú àdùn lọ́jọ́ alẹ́. ẹjọ́ nínú àwọn ìyá táwa ń bí èèyàn mélòó ló sì ń lo bèbè. bàbá ọdẹjà yẹn wá confirm yìí ẹ mélòó nínú mélòó fọ kọlọ. wọ́n ti kọ́lọ̀ níṣẹ́ lẹ́nu ní. bàbá ó yá ẹnì ìṣọ́ bá room 122 kẹ́ ẹ bá mi bì fún àbúrò pé náà yẹn. súnmọ́ bí èmi ò bì ọ̀tá àókù kan ó pé ọ̀hún yẹn. bẹ́ẹ̀ ni yẹ́nì tó kà ó pé ok ó yá ẹ wá fún màmá ní 4,000 owó ilẹ̀kẹ̀ mẹ́rin wọn. 1 2 3 4. ọ̀gá wa kásínà tí lára àwọn innovative broadcaster ilé kún ṣọ́ṣọ́ o mo kí yín o praise the lord praise the living jesus takbir. omi pakítí omi bẹ́ ọ̀nà lórí ọ̀nà pakítí ọ̀nà bẹ́ omi lórí ìpàdé omi ohun ọ̀nà pẹ́ra wọn sí mẹ̀rẹ̀mẹ̀rẹ̀ adíáfú òyìngí igi bọ́bá omi ìdí àwádò òyìngí igi gbogbo olúwa pápá òdòdó agbẹ́dò jésù olúwa wa. àwọn ìyá wa ló pọ̀ ń bí àtàwọn bàbá wa ìṣẹ̀lẹ̀ kan ló wáyé lálẹ́ àná ọ̀dọ́ kásínà tí ṣúgà ó ní mo ti rí kóòdù yẹn a sì ti lò ó ti wọ́ọ̀kì ó ṣẹlẹ̀ wípé àwọn ọkùnrin gbà míì tá a bá sùn lórí alẹ́ àpò 5,000 sínú àpò tá a bá máa jí láàárọ̀ ọjọ́ kejì ó lè jẹ́ bíi 3,000 la máa bá ń bẹ̀ ta ló ti ṣẹlẹ̀ sí rí. ok àwọn dáadé ẹni ó ti ṣẹlẹ̀ sáwọn rí
tẹ́ ẹ bá fẹ́ mọ bówó ṣe ń di ẹni tó mú yín lówó kóòdù yẹn lélẹ́yìí sà. àwa gẹ́gẹ́ bí ọkùnrin tó bá ti fẹ́ sùn lórí alẹ́ ó bá jẹ́ pé 10,000 naira ó ń lo kó síbẹ̀. kíndé kan wà tí wọ́n ń pè ní rọ́bà dáàbòbò àwọn Emmanuel ọ̀kẹ́ ló ń lò wọ́n ní kan rough rider wọ́n ní kan kíìsì oní kíìsì yẹn mẹ́ta ló wà níbẹ̀ nínú mẹ́ta yẹn já méjì dànù kó wá ku ẹyọ kan yẹn kí ló fẹ́ fi ṣe o fẹ́ fi dẹ trap ni wá fi sórí 5,000 naira àbí 10,000 tó bá kó sápò yẹn fílẹ̀ sínú àpò kó máa lọ ní tiẹ̀ wá lọ sùn ńgbà tó bá máa padà jí láàárọ̀ ọjọ́ kejì táwọn obìnrin yẹn bá máa débẹ̀ tíyàwó ẹ bá jẹ́ni tí ò lámúmọ́ra ó pẹ́ jù 4:35 òun ló máa kọ́kọ́ jí ẹ pé àlàyé tó bá fẹ́ wà láàánú ilé yìí nínú kọ́ńdọ̀mù yìí mẹ́ta ló wà ńbẹ̀ ẹyọ kan ni mo rí ńbẹ̀ dájú Bísọ́lá ìbọ̀lẹ̀ ló méjì tó kù sí kò ní sọ pé wọ́n lòun wá débẹ̀ mọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mò ń kí bàbá lára àwọn òṣèré onítíátà ilé táwa ti ń wò láti pàtàkì àti kéré pa James Mokeyisa bákan náà bàbá wa ọdún sí ní àbí bàbá ìmọ̀gbé kéènù fíìmù dábì àmàrin bá àwọn eré yín ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn màmá tó wà lórí Charitable. kí bàbá mọ̀ jíde àjàní kọ́ máa múra sílẹ̀ ó dàpọ̀ láìpẹ́ yín fún wọn kí nìyẹn sára ó yá let's go 1 2 go ẹ pàtẹ́wọ́ fọmọ yìí ẹ wò yá. ìròyìn awúgbò tó wà ní ọdẹ ní ojú òfin ìròyìn awúgbò tó ilé yóò ṣẹlẹ̀ rí ara kìí sọ́dọ̀ ní àná wọ́n sí tí ṣùgbọ́n ẹgbẹ́ yẹn pẹ̀lú ojú ètò Facebook ojú ètò YouTube wọ́n sí tí ṣùgbọ́n dátà ni wọ́n pe bí ìgbé bá sí bí ìran place lóòrùn ó fi ní kẹ̀kẹ́ kọjá bó ṣe yẹ àbúrò kò wúlò gẹ́gẹ́ bí oníkọ́lọ́gbìn ló dá sí ẹ̀dá rí àwọn arúgbó ní sọmọ kúrò ẹ náà bá dèdè lórí kúrò lórí rédíò òun lọ fẹ́ ká máa ṣe kàwé ẹ̀ bàbá ní ọ̀gá òun àti bàbá lájọ máa súnmọ́ màmá alákòjá ìbílẹ̀ màmá ìwé ìbílẹ̀ nítorí ìpínlẹ̀ ọ̀gbọ́n ìpínlẹ̀ ìwé ẹ̀ẹ́dà ṣé ó ti wà lójú ọ̀pọ̀ Instagram ọ̀fẹ́ bẹ́ẹ̀ kalẹ̀ sójú ọ̀pọ̀ YouTube gbogbo ìjọba pé òkúta ń bí títì gbogbo àgbáyé ní títì swimming pool rẹ̀ o life and direct pẹ̀lú Katsina àti àtàwọn arúgbó. mo ní ká wá sí swimming pool mo fẹ́ fi ṣàdúrà fún ẹni pé ò ní bómi ayé lọ. tẹ́ bá ṣàkíyèsí lẹ́nujọ́ mẹ́ta yìí òjò rọ̀ láàárọ̀ ó ń rọ̀ lálẹ́ mo wá mú ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá mo ní Ọlọ́run mi kì í ṣe wòlíì o ṣùgbọ́n tọ́lọ́run fún èmi lórí ètò yìí yàtọ̀ mo ní mo fẹ́ kárúgbó lọ swimming pool ẹnìkan ní kí n wá ambulance lẹ̀ mo ní kò sí ohun tó ń jẹ́ ambulance ọ̀rọ̀ mi ní oyé ẹ̀ a ṣètò bí ẹni orí ẹ̀ yàtọ̀ lèmi tán bá pè yín sìn pé níbo lẹ wà níbo lẹ wà ta ló gbé yín wá kò ń yẹ lómìn ó gbọ́dọ̀ ronú kọjá àwọn ẹgbẹ́ bí gbogbo wọn bá ń ṣe báyìí ṣe tiẹ̀ báyìí mò ń sọ̀rọ̀ bí àwọn èèyàn sọ pé bọ́kùnrin bá ṣe gùn tó lọ́n ṣe ń mọ bí kinní ẹ̀ mo máa yọ síta fún yín gbogbo yín máa rí ta ló mú màmá wá kíni níbo ìyá mi ẹ̀yin nìkan ládùúgbò lórí báyìí nígbà tá ẹ wà ń sisi kọ́ torí pọ́lọ́run ló ní kí n ṣe kò dẹ̀ sẹ́ni tó wà nínú yín bí tí ò ní gbowó lọlé gbogbo ìwọ tó bá mi dá sí ọ̀rọ̀ yìí ní gbogbo ọjọ́ tó máa lò láyé omi ayé ò ní bí ẹ lọ. iléeṣẹ́ kan wà nílùú òyìnbó Arahim Afro Caribbean Cash and Carry iléeṣẹ́ yóò ní dahoro
wọ́n ṣe mọ Dangote káàkiri àgbáyé náà ni gbogbo ayé máa mọ Arahim Cash and Carry. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ kétò yìí ṣeé ṣe láti kó gbogbo arúgbó wá sí swimming pool, gbogbo yín lẹ ṣe. Ọlọ́run ò ní dójú tì yín. ohun tẹ́ ẹ ní lọ́kàn tẹ́ ẹ fi support ẹ̀, Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dá sí ètò yìí láti jẹ́ kó ṣeé ṣe láti káwọn arúgbó wá sí swimming pool, mo mà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. ó ní 10,000, ó ní 15,000, ó ní 50,000, ó ní 100,000, ó ní 150,000, ó ní 200,000. gbogbo yín látòkè délẹ̀, ó ní 1 naira, ó ní 2 naira. ẹ̀yin tẹ́ ẹ fàdúrà ràn wá lọ́wọ́ náà, gbogbo yín la kí o. gbogbo yín lẹ máa dàgbà tẹ́ ẹ máa darúgbó, omi ayé ò ní gbé yín lọ o. gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ kétò yìí ṣeé ṣe pátá ni mo kí pẹ́ ṣe. ẹ̀yin tó wù láti ṣe náà tí ò ságbára, Ọlọ́run á pèsè fún yín nírọ̀rùn. ẹ ṣe púpọ̀ púpọ̀. bàbá wa kan wà Mọ̀jídì Àjàní, rẹ́kọ̀dù wọn máa jáde ní ọ̀túnla tí Aláyọ̀ Melody Singer tó bá wọn pò pọ̀. lára àwọn olórin tó dàgbà jù káàkiri àgbáńlá ayé àti nílẹ̀ Nàìjíríà ó ní bàbá yìí Aláyọ̀ Melody Singer ó fi ṣọ bàbá yìí nínú àwo orin eléyìí tó ń bọ̀, ṣùgbọ́n orin yẹn ó bá ìgbà mu. Daddy, you are welcome sir. bá ṣe ń lóore ó yẹ ká dúpẹ́ o ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba. bá ṣe ń lóore ó yẹ ká dúpẹ́. Mọ̀jídì Àjàní rẹ̀ kọ́lẹ́jì lágbóló orin àwọn ọ̀tá ṣe ń gbọ́ láti tọ́ ọ̀tá gbọ́. ẹyẹ ló bá ṣẹ̀jẹ̀ fún olùkọ́ ó ń túká káàdìyẹ lọ lẹ́yẹ lẹ́sọ̀nù ó ń túká káàdìyẹ lọ lẹ́yẹ lẹ́sọ̀nù lórí ìwà ibi tẹ́yẹ lè ṣe ẹ̀ṣẹ̀ lórí ìwà ibi tẹ́yẹ lè ṣe adìyẹ tí ìgbà ṣe ohun tó dáa adìyẹ tí ìgbà ṣe ohun tó dáa ìyẹn yé lu bọ́dà sí ilé òbútu ìyan ikọ̀. ẹ̀yin ìjọba Nàìjíríà ó yẹ ká ronú bí àbáṣe ń jẹ mẹ̀kúnnù ronú bí àbáṣe ń jẹ tálíkà mi ò rò pé lówó ló ní sinmi níjọ́ kan mi ò rò pé lówó ló ní sinmi ẹgbẹ́wò èkó wà lọ fún wa ó yẹ kí ẹgbẹ́ náírà síta káwàrà àlù ní àròrò náà ìyọrin pẹ́ o. dárí bàbá yìí ló ń jẹ́ Mọ̀jídì Àjàní àfámàkò. ǹjẹ́ mo bọ́ ọmọ kan wà níbí lọ́jọ́ tó ń ṣèkó ọmọ yìí ṣẹ́ni pé mo bọ́ tánú odò obìnrin yẹn dà kó máa bọ̀. bàbá yìí ló sọmọ yìí lórúkọ o. èmi ni ọmọ bàbá tó kú lágọ̀ọ́bà. mo ti tó 44 years báyìí. bàbá ló kọrin wọn ní Mọ̀jídì Àjàní ìgbà yẹn láyé rẹ́kọ̀dù palaba dúdú báyìí. bàbá yẹn ẹ ọ̀gì wọn ọ̀gì bàbá tó kọrin fún ẹ lọ́jọ́ kó má ti bàbá nílẹ̀ o àdé bàbá tún máa sanwó òun ló yẹ kó fi ó kẹ́ ti mọ̀. ṣé ẹ wá rí i pé gbogbo ohun tí mò ń ṣe yìí nítumọ̀ báyìí ṣẹ́rẹ́yìn ìyá kan wà ń bì ẹnìkan péréte nídìí ẹ̀gbẹ́ yín ló wà mo fẹ́ kẹ́ ẹ múra yín ẹ gba nọ́mbà ara yín kí ni ìwọ ń ṣe kí ni ìwọ ń ṣe kí lọmọ tiẹ̀ ń ṣe kí lọmọ tiẹ̀ ń ṣe ẹ ti dọ̀rẹ́ nìyẹn ẹ má máa dúró de pẹ́ nìkan ló fẹ́ ṣe fún yín mọ́ àwọn ọmọ yín yẹn ni kẹ́ máa gbàdúrà fún ìyá mi kí lọmọ tiẹ̀ ń ṣe electrician kí lọmọ tiẹ̀ ń ṣe ẹ máa gba nọ́mbẹ̀ mo ti lọ́rẹ̀ẹ́ kan electrician ni o tó bá fẹ́ ṣiṣẹ́ máa gbéṣẹ́ fún ẹ ti rí ohun tí mò ń ṣe báyìí lára ẹ nìyẹn ẹlòmíì wà tẹ́ ti ríra yín tipẹ́ ti ríra yín bí ẹlòmíì wà tẹ́ ríra ń bí nìyẹn ẹ dọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe dọ̀rẹ́ yẹn ẹ máa kíra yín kẹ́ẹ̀dẹ̀ máa gbé gbogbo àníyàn yín sọ́dọ̀ Ọlọ́run ẹ má gbé sọ́dọ̀ èèyàn tọ́rọ́ Ọlọ́run ló ń ṣe kò ń ṣèyàn ọmọ tó ẹ ṣe ọjọ́ òbí tẹ́ ẹ ṣe má kó sódò. bariki ọmọ sanku alálùbáríkà o ò ní dàgbà ya o.
lọ́jọ́ òkú. adùn wa lóye o adùn wa lóye àtàlọ́ àtàbọ̀ àtàlọ́ àtàbọ̀ adùn wa lóye. ẹ̀yin ọlọ́mọge àṣàkáṣà yìí ń wọra sí ni o ibi tẹ́ńtẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ṣẹ́kì elérò ẹ kí wàá lọ sí kẹta wọn àtọmọjà èjà ẹ ọlọ́mọge ló sọ dídọ́kọ̀ nàbí kò ríṣẹ́ ṣe mọ́ tẹ́bá lè dọ́kọ̀ kátó sí ọdẹ lè dání mọ́ wàá jẹ kán pẹ̀lú bàrà wàá gbẹ lára bí iṣẹ́ wàá dé gungun lọ́gọ́jọ́ ìdígbà nkúnú yùmúyùm. ẹ̀yin ọlọ́mọge kíyèsára o apáǹdíṣàwò orí ẹ̀yìn alàgbà kómi àjò ẹ̀ àwọn tó bírú wà lọ́mọ wọ́n ṣàṣe máa ń di àrí ẹnu làgbọ́n tó fi ń sọ̀rọ̀ tàláyé ti dà ẹ̀ tó bá ní sisi ẹ̀yìn dà wọ́n ní bá fúrọ̀ mi sọ tó bá ní kí ló dé wọ́n ní fìlà wọ́n ní àrè gbàgà gbogbo kìjà níbi oró pàwùdà ń bẹ̀ lórí wọ́n lẹ́lẹ́gbẹ̀ẹ́ ní tàbí ọlọ́kọ̀ọ̀kan sọ yìí tó bá fẹ́ àpàtàkì tí ẹ wà obìnrin kò kọjá ogún ọdún tẹ́fẹ́ kí ẹ gbálàyé bóun yìí kẹ́ má máa kọ́mi níyọ kó ṣe é náwó sí o nínú ká tó bá ń gbàfẹ́ lọ́kàn máa sọ pé ọmọ lágbájá ló máa ń bọ̀ yìí o iyì ńlá ni fún bàbá pẹ̀lú màmá ẹ̀ iyì ńlá ni fún màmá pẹ̀lú bàbá ẹ̀ ìyẹn lọ́mọ àrídùnnú dalẹ̀. níbi kọ́mọ mi ayọ́lọ́ tó tọrọ kó lọ gbé sísì àdìbára kù fún gbogbo bóyá ọmọ ìdádìkún tèmi wóró ọmọ òṣàgbàfọ̀ kí ni bàbá ẹ̀ ń wò ọmọ òṣàgbàfọ̀ kí ni màmá ẹ̀ ń wò tó fi dìbò kaṣọ wọlé. mo ti sọ̀dí tá a fi gbétò yìí kalẹ̀ lákọ̀ọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ ní ìrírí tó ń jẹ́ swimming pool lẹ́ẹ̀kejì ó ṣeé ṣe kẹ́ ẹ tún pàdé ẹnìkan ń bí tẹ́ ẹ lè dọ̀rẹ́ tó dẹ̀ máa dire wíwá bí yín lónìí kò ní jí àwa mọ́ èyí tá a tún fẹ́ ṣe a fẹ́ ṣe big brother fẹ́yìn arúgbó a máa wà nulẹ̀ fún bí oṣù kan jíjẹ mímu ìrọ̀rùn ni ẹ máa wẹ̀ ọkùnrin máa wà ń bẹ́ẹ̀ ẹ mọ̀ tẹ́ bá ti ń súnmọ́ra yín díẹ̀díẹ̀ ẹ feelings máa fẹ́ máa wá tó bá dẹ̀ ti wá gbogbo ohun tó ti kú yẹn lè jí padà ṣe mọ̀ báwọn mọ́tò kan wà tán kàn pa tìtàn sáfìsì ẹ̀ tó bá di mọ́ńdọ́ìlì sínsìn gbogbo ohun tẹ́ rò pé ó ti kú yẹn ó máa jí. Àkọ́bí bàbá Ògúngbè wọ́n ṣe ọjọ́ ìbí ní ọjọ́ sátọ̀dé tó kọjá láńlọ́ọ̀dù mi ọ̀nàrẹ́bù Káyọ̀dé Akínlẹ̀yẹ àwọn náà ṣe ọjọ́ ìbí ní October 7 àwara cake àfikọ̀nẹ́ẹ̀tì pé ọlọ́run ò ní fọdún yìí ṣàṣemọ́ bàbá Ọlátúnbọ̀sún ọdún sí bàbá mi àtàtà bákan náà aláṣẹ iléeṣẹ́ Balófẹ́ mẹ́ma bọ̀ Balófẹ́ Properties and Co iléeṣẹ́ ti máa ń polówó lórí ètò mi ní gbogbo ìgbà ẹ̀yin ìyá mi tẹ́ ẹ nílé tí ẹni tẹ́ ẹ gbélé fún òṣèlè yín dáadáa ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ tẹ́ ẹ fẹ́ talẹ̀ tó jẹ́ ojúlówó tí kì í ṣe gbàrọ̀ gùdù ẹ̀yin tẹ́ ẹ nílé tó jẹ́ báwọn tẹ́ ẹ gbélé yín fún ìṣekúṣe ló ń ṣe ọmọkùnrin kan mo fẹ́ fi wọ̀nyí ó ti wà pẹ̀lú mi láti bí ọdún 12 kò sí ohun tí mo fẹ́ ṣe tọmọkùnrin yìí ò ń dá sí kò ń wá lásán towó ní envelope dà owó tèmi lọ́tún ti gbé wáyìí ṣẹ́rí wọ́n tún fi sínú envelope ni o ẹ wò ná ṣẹ́rí bọ́lọ̀ ń kẹ́yìn ṣẹ́rí ó ní àwọn géèmù kan tá a fẹ́ ṣe ẹ bá mi mú ike wá kẹ́ ẹ bomi díẹ̀ sí i èlò ló wà ń bẹ̀ sà. 5,000 ló wà ń bẹ̀. 10. ọmọkùnrin yóò ní tàràkà láyé ẹ̀ ó ṣe fún yín ó ṣe fẹ́mi náà lọ́jọ́ alẹ́ tiẹ̀ náà ibi ò ní pa. ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà orúkọ tèmi ni Balógun Fẹ́mi aláṣẹ àti apàṣẹ iléeṣẹ́ Balófẹ́ Properties and Co ní iléeṣẹ́ Balófẹ́ Property à ń talẹ̀ à ń talé à ń bá wọn mójútó lé à tún bá wọn kọ́lé a tún ṣe sewage digester ìyẹn ní sọ́kàwé onígbà ní lóde bí bẹ́ẹ̀ sọ pé ọ̀gá wa CAS because ẹni tó bá ń polówó wa náà ó fẹ́ kí iléeṣẹ́ wa kó jèrè sí ni ó dẹ̀ fẹ́ kí ìlọsíwájú sí so a dẹ̀ ní láti support gbogbo program tó bá ń ṣe because a dúpẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe Ọlọ́run bá wa ṣe pé ó ń yọ sí dáadáa so kò dẹ̀ lè wá gbé irú nǹkan báyìí náà kalẹ̀ náà káwa náà lè máa support ẹ̀
àwa wò pé ẹ̀yin ìyá wa àti bàbá wa ibi tẹ́ ti wá ó jìnnà ó ṣe kò ṣe kó jẹ́ wo mọ́tò fún èèyàn 10 tó bá ṣe dáadáa inú ètò tó bá gbé kalẹ̀ sódà á lè máa rí kan náà mú dé ilé torí ẹ̀ àwọn náà ṣe wà bíbá láti wá sọ́pọ́ọ̀tì ètò ṣíṣe ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ẹ pẹ́ fún wa ọdún yẹn ajájá lẹ́ o. àwọn bàbá tí wọ́n jókòó yìí àtàwọn ọ̀yá wa wọ́n ní ká fún wa yìí pé àṣírí a máa bò ọ̀nà àtòjò àtẹ̀rùn lẹ́lọ́kọ̀ kì í gbẹ ọ̀nà pẹ̀ ò ní gbẹ fowó ọ̀nà àtòjò àtẹ̀rùn ọ̀nà ìtọ̀kì táǹdì àkèrè ọ̀nà kò ní tán lọ́wọ́ ẹ ọ̀nà tó kì í tiná alẹ́ ọ̀nà tó ní tiẹ̀ abákọ̀ yíya ọ̀là aláhùlàwàlà kúwàtà Jésù Kristi Olúwa wa. ẹ jọ̀ọ́ bá mi nawọ́ sí bàbá mi ẹ bá mi nawọ́ sí wọn ẹ jọ̀ọ́ àwọn ni aláṣẹ pen pushing tẹ́ bá ń gbọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn pen pushing ṣe sọ àwọn ni Ọlọ́run fi ṣàkóso ẹ jọ̀ọ́ bá mi gbàdúrà fún wọn èèyàn dáadáa ni wọn kò sí ohun tí mo lè fẹ́ ṣe láyé wọn máa ń dúró tán ni àmín wọn ń ṣàdúrà fún yín àmín iléeṣẹ́ wọn ò ní dàrú àmín 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 àwọn náà lọ́dọ̀ tó ń fẹ́ bá yín sọ níṣẹ́jú kan. àwọn kan ìtẹ́ ń ṣe lónìí sì wọ́n sì máa bu o ṣóun nìkan ni ṣùgbọ́n iná tó lọ́n bá ti rán kò sí nǹkan tẹ́nì kankan lè ṣe ẹ̀dẹ̀ máa fi àdúrà ràn lọ́wọ́ náà torí mo sọ pé ọ̀tá pọ̀ ju ẹnímì lọ́mọye máa ń sọ ẹ̀yin àgbà ní àgbàrá òun nílé wó onílé òun ò ní gbà fún ìgasókè ẹ̀ ní kẹ́ máa bá mi mójútó nígbà tí mo ń wò káàkiri mo ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé mo mọ̀ àwọn tó mọ kékeré mi náà wà ń bí mo ti rí alájà ọmọ ìgbà tá ń ṣọmọdé bọ̀ ẹ̀gbọ́n mi kan náà wà mẹ́bálẹ̀ ọmọ ìgbà tá ń ṣọmọdé bọ̀ ẹ pọ̀ bẹ́ẹ̀ tẹ́ wà ń bí bóyá tí mi sì rí everybody ni ṣùgbọ́n ní agbára Ọlọ́run ẹ ní ṣílẹ̀ tẹ́ o ẹ ní fa ìsàn lògbà gbogbo wàhálà tẹ́ ṣe nígbà tẹ́ wà ń kékeré ẹ ní kú lásán láì jèrè ẹ. ẹ ṣe gan bọ̀dá di méjì thank you very much sir. bàbá yìí ni wọ́n kọ́kọ́ dé wọ́n dé bí ní 6 bóyá 22 lórúkọ iléeṣẹ́ balufem properties and co bàbá mi alhaji adéjòjò ẹjọ́ ẹ máa bọ̀ sà. bàbá kan pè mí lálẹ́ àná tí wọ́n láwọn 85 years bàbá yẹn dà bàbá tó pè mí lálẹ́ àná tó láwọn 85 years. bàbá wọn ní balufem wọn nìkan fún yín ní owó yìí pé torí pé ilẹ̀ kọ́kọ́ dé ẹ máa lọ rẹ máa bọ̀ rẹ o balufem iléeṣẹ́ ò ní wálẹ̀ o òkè òkè ló máa lọ o. iléeṣẹ́ yìí ò ní jóná o òkè òkè ló máa lọ o ẹ ní wálẹ̀ o kàstàntì ẹ wà máa lọ rẹ wà máa bọ̀ rẹ o. lórúkọ iléeṣẹ́ balufem wọn nìkan fún yín ní envelope 5,000. I quite appreciate what they have given me. wọ́n sọ pé àwọn gbóyìnbó gan. What's your age, sir? 85 years. Okay, sir. I called this man last night. He said that I should come around. Then he said he will give me a transport fee so that I can go back home. Thank you. The Lord will bless you. Amen. Make you great. Amen. You shall be known throughout the whole world. Amen. You will not run down. Amen. Tongue will not run you down. Amen. Among your peers, you shall be elevated. So it has been. In Jesus' precious name. Yes, because when I went overseas, I told God, give me intonation where how they were speaking it, and He gave it to me. Thank you. Ẹgbàá mi o. Ẹ wá bàbá, ẹ wá. Kí lorúkọ yín sà? Great grandpa Adékúnlé Adébọ̀wálé. I'm a pastor, also a missionary. All people that are being invited and you honor this invitation, the Lord will bless you, prosperate you, live with you. You will not die, but you will end this year very well. Wọ́n ní àwọn kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó wípé ẹ ṣe kò ní rẹ̀yìn.
Brethren, I would say, because the Bible says we are all brethren. Please, Christ is coming soon. Believe Jesus Christ and accept Jesus Christ as your personal Savior. wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó pé jésù ò ní pẹ́ dé pé àwọn kí gbogbo yín pé kẹ́ gba jésù lólúwa àti olùgbàlà. báwo lẹ ṣe fẹ́ mọ̀ pé ẹ̀bùn wà lára arúgbó tí n bá gbé wọn wá bíi tó jẹ́ orí rédíò nìkan lẹ ti ń gbóhùn wọn báwo lẹ ṣe fẹ́ mọ̀ pé ẹ̀bùn wà lára wọn. nǹkan tó pọ̀ lọ́lọ́run ṣe fún yín ọlọ́run kẹ́yìn yàtọ̀ sí pé ó fún yín lọ́jọ́ orí ó tún fún yín ní táwọn ọmọ kéékèèké òde òní ò mọ̀ ẹ̀yin ìyá mi ṣe rí pọ́lọ́run ṣeun tó dáa fún mi báyìí ẹ tún sọ̀kan tó ráwọn náà fẹ́ gbowó. All the community that is seated here, because I will call you a community because we are more than 2 or 3. I say it. You shall live and you see what you have labored for and end it well. wọ́n ní gbogbo ẹ̀yin sí ẹ̀yin ará tẹ̀wá ń bíbá yìí pé ẹ̀ ní dààmú ẹ̀ ṣe. iṣẹ́ wo lẹ́yìn ṣe màmá. mo ń tajà ni. ń bo lèmi àti ti pàdé. àgọ́kà. Agbébèjì gorí ẹ. ndé Agbébèjì. Oh, which state are you from? àgọ́kà ní Agbébèjì ní nọ́mbà 52. ẹ wá gbà. Balo fẹ́ mi ní ká ẹ̀yin ará Agbébèjì gorí ẹ̀ sí lágọ̀ọ́kà àjọ wà ń bẹ̀ ń jọ yìí. gbogbo Balo fẹ́ ẹ ṣe o iléeṣẹ́ yín ò ní jóná o. ẹ gbà ó yẹ ẹ máa ṣe báyìí tẹ bá ti ń ṣe ẹyọkan tó ń dúró one ni ẹ máa bẹ̀rẹ̀ ní ẹ bàbá ó yá gbàngàn suko ó di wọjọ lọ ó di wẹ́wẹ́ ẹ wo ẹ jẹ́ àlọ́ jókòó ẹ lò mí. ẹjọ́ máa ṣe lọ ọyọ kan gbowó wọ́n sì ń ṣe lọ tó bá ti ṣe bíi mẹ́ta wọ́n sì gbowó wọ́n irọ́ o wọ́n sì try ọlọ́run ọba o nǹkan tẹ́ fọwọ́ gbé ni òun ni ó máa sọ téèyàn bá dàgbà ẹ bàbá ẹ ṣe ẹ̀yìn jẹ̀ kan ẹ gbà ẹgbàgbàgbà ó yá ta ló tún fẹ́ bọ́ síbẹ̀ bàbá ẹ nìṣọ́ ẹ máa ṣe lọ ẹ ti jẹ kan ṣé ya iná win ok ó yá ẹgbà ẹ sì try bàbá ẹ gbà ìyá ẹ win ẹgbà èrò ò géèmù eléyìí ní fa ó ti ẹ̀ da ẹ ṣe géèmù yẹn ti parí à ń lọ sí next game ó yá lẹ́yìn ta ni géèmù parí lẹ́yìn tún win ẹ wá gbà ọ̀bọ ń gbọ́ pẹ́ ọ̀bọ ẹ máa fast ni o ẹjọ́ tán bá gbà jẹ́ mọ́ o 5 ni o tán bá ti gbà é lò ó 5,000. ọ̀bọ ń gbọ́ pẹ́. ẹ lọ jókòó ó ní ẹ pronounce ẹ lẹ́ẹ̀mejì. information. ẹ ṣàdúrà fún balofem. balofem ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ ní kú sọ́nà bí èéfì o. ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ lọ́pọ̀lọpọ̀. ẹ mélòó ẹ márùn ẹ gbà 5,000. ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ lọ́pọ̀lọpọ̀ ọpọlọ. sọ́ńgbà bọ́ọ̀sì. ẹ gbà balofem. iléeṣẹ́ yín ò ní jóná o á dára fún yín dọjọ́ alẹ́ o. establishment ẹ mélòó. ẹ̀méje. establishment. alofem ẹ ṣe o iléeṣẹ́ yín á túbọ̀ máa ròkè sí o. ẹ gbà encyclopedia britannica. 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 mama ẹyẹ yẹn máa bọ̀
subscribe to Kasnati Sugar YouTube. Subscribe to Kasnati Sugar YouTube. Tosanibu, Tosanika, Tosanibu, Tosanika, Tosanibu, Tosanika, Tosanibu, Tosanika, Tosanibu, Tosanika, Tosanibu, Tosanika. No, Mama. Subscribe to Kasnati Sugar YouTube. Native intelligence ni yalo. Subscribe to Kasnati Sugar YouTube. Subscribe to the Kasnati YouTube. Subscribe to Kasnati YouTube. Kí lẹ pè jáde? Tosaniku, Tosanika. Ṣé wọ́n gbà? Tosaniku. Iléeṣẹ́ Poniform kò ní bàjẹ́ fún yín ẹ̀yin ní àdàgbà o. On my way home, I met Victor. On my way home, I met Victor. On my way, 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 I met Victor. Bí ẹ sọ pé pen pushing media. Any posting or two. Ilé ìpàdésẹ́ kò ní dàrú kò ní bàjẹ́ o. Nínú àwẹ̀ tó kọjá tí a ṣe kọjá nínú ọdún yìí gbogbo ọmọ bílù ṣe rí ẹlòmíì gàrí ló fi jẹ sàárì ẹlòmíì búrẹ́dì ìlàjì ẹlòmíì ò tiẹ̀ jẹ nǹkan kan rárá omi lásán ló mu. Àwa jáde níbi owó aago 10 pé ká tiẹ̀ lọ sí táwùsírì ni mo bá Kasnati ní agboolé wa níjàyè adẹ̀jókòó àwa mo tiẹ̀ ti kọjá lọ́ni àbàbá máa bọ̀ ó kàn ní ká dúró ó dẹ̀ ṣàdúrà ẹlẹ́jà tó ń kọjá lọ́njọ́ yẹn tó lẹ́jà 7 ló kù ó gba bí almost 70,000 onígbẹ́yìn kàkàrà ojú 14 naira lọ ó gba bí 60,000 ó wá ní káwa náà dúró ó fún wa láṣọ ó fún wa ní indomie ó fún wa ní spagi ó fún wa lówó ó wá ní òkú kan ìyẹn ará àjàyè ó wá ló máa play rẹ́kọ̀dù kan bá play olówó yọ àbábẹ̀ sí jó aṣọ yẹn mo fi ṣọdún owó tó fún mi ń jọ yẹn bí odindi ọ̀sẹ̀ kan mo ti fi ń ṣínú mo ń jẹ sàárì inú ilé pẹ̀lú gbọ́dọ̀ bá mi sọ fún Kasnati pé wọ́n rà fún anáwó mọ̀nkánà àlìyà. ẹ jẹ́ bá ń wojó yìí o. àwọn tó ń wá wa wọ́n rí wa mo wá lẹ́mìí dákun jọ̀wọ́ ohun ò bá fẹ́ lómi àjẹ wà á tún yọ̀ fà ọtí. kókóró ni mo ti pàdé màmí eléyìí wọ́n tún wá má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn yín o kò sì má fàdánwò kan yín o. má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn yín o kò sì má fàdánwò kan yín o. bàbá ọpẹ́ o gbogbo olólùfẹ́ ọ Kasnati ó káàkiri àgbáyé mùsùlùmí nínú yín kírísítẹ́nì nínú yín tẹ̀sán pé tóyè ò ní kú ó kò ní kú. òjò ń rọ ṣeré ọ̀nù òjò kí aṣọ rẹ má bà tútù kí òtútù má bà mú ọ.
ọlọ́run á ti ṣe léyìí má fẹ́ léyìí ṣàṣemọ́ wá gbogbo àwọn tó ti lọ́wọ́ sí ètò yìí láti mú dùnú bá gbogbo arúgbó ìdùnnú àníkalẹ̀ ọlọ́run á fún yín ìwọ tó ṣe léyìí torí òun retí ọmọ ọlọ́run á pèsè ọmọ fún ẹ ìwọ tó ṣe léyìí torí ìwé ìgbélú ọlọ́run á ṣe nírọ̀rùn ìwọ tó ṣe léyìí nítorí okòwò rẹ ọlọ́run á ṣe nírọ̀rùn ìwọ tó ṣe léyìí nítorí ọkọ ọlọ́run á pèsè ọkọ fún ẹ. yé dúpẹ́ o àdúrà ló yẹ yín o aburú onílé báyìí wàhálà oníkan yín o ìṣòro tó máa dé táyà máa wá sọ pé ṣèbó ń sọ pé òun lówó láéláé kò nìkan yín o ayé òní ṣe é ṣiyọ yín òní sọ pé kò tán o aláwọ̀ máa mi. ayọ̀wọ́ lọ̀rọ̀ yín máa fi tìǹà yín má padà lẹ́yìn yìí o kò sì máa fàdà ọkàn yìí o. ayé ìsọpolówó ní káàsì kọ́láwọlé adéjòjò ni wọ́n bá ń gbé bùkátà wá o wọn ò mọ̀ pórí ọ̀fẹ́ máa ní àánú ló ń rí gbà o má dá wà nù ẹ̀dùn ọlọ́run má sọ pé ò ṣe mọ́ lórí Kasinati àti gbogbo olólùfẹ́ pátá o má jẹ́ ọbẹ̀ kú sùn o má jẹ́ ọ̀dájú ké aláwọ̀ máa mi. ọlọ́run ò ní fọdún yìí ṣàṣe mọ́ ó yá wọ́n máa bá a gbé àwọn tó bá máa jẹ kéèkì àjẹ kéèkì àbájọ dá. ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí. ẹ máa wá ẹ̀yìn o ẹ máa sọ òfófó ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí. gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ kétò yìí ṣeé ṣe láti kó gbogbo arúgbó wá sí swimming pool gbogbo yín lẹ ṣe ọlọ́run ò ní dójú tì yín ohun tẹ́ ẹ ní lọ́kàn tẹ́ ẹ fi sọ̀pọ́ọ̀tì ẹ̀ ọlọ́run á ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dá sí ètò yìí láti jẹ́ kó ṣeé ṣe láti káwọn arúgbó wá sí swimming pool mo mà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín oní 10,000 oní 15,000 oní 50,000 oní 100,000 oní 150,000 oní 200,000 gbogbo yín látòkè délẹ̀ ó ní 1 naira ó ní 2 naira ẹ̀yin tẹ́ ẹ fàdúrà ràn wá lọ́wọ́ náà gbogbo yín la kí o gbogbo yín lẹ máa dàgbà tẹ́ ẹ máa darúgbó omi ayé ò ní gbé yín lọ o gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ kétò yìí ṣe é ṣe pátá ni mo kí pẹ́ ṣe ẹ̀yin tó wù láti ṣe náà tí ò ságbára ọlọ́run á pèsè fún yín nírọ̀rùn ẹ ṣe púpọ̀ púpọ̀. Kasinati ló ń ṣàdúrà bàbọ̀ pẹ́ mi fún gbogbo olólùfẹ́ tó ń ṣàtìlẹ́yìn fún ẹ ò màmá ní wòwò tí a mi ná ẹ ò màmá ní fọlá pìtàn láéláé àdùn tó ní ṣúgà ń dẹ́kọ̀ ọlọ́run jọ̀rọ̀ yóò dùn dọ́jọ́ alẹ́ má fẹ̀kún yọrí ìdùnnú yìí má fẹ̀kún yọrí ìdùnnú yìí má fẹ̀kún yọrí ìdùnnú yìí. gbogbo ohun tí ẹ fà láàfíà kó jọ máa jẹ́ kó wọn tà tẹkùntẹkùn Zulijala wàlí kìrámì máa jẹ́ fìnira lólé ayé o. gbogbo ohun tí ẹ fà láàfíà kó jọ ẹ̀yin olólùfẹ́ Kasinati káàkiri àgbáyé tẹ̀ jẹ́ kéde yòókù ẹ ṣe. Zulijala wàlí kìrámì máa jẹ́ fìnira lólé ayé o. àmì ọlọ́run gbogbo olólùfẹ́ Kasinati ó káàkiri àgbáyé tẹ̀ jẹ́ kéde yòókù ẹ ṣe. gbogbo ohun tí ẹ fà láàfíà kó jọ máa jẹ́ kó wọn tà tẹkùntẹkùn Zulijala wàlí kìrámì máa jẹ́ fìnira lólé ayé o. gbogbo ohun tí ẹ fà láàfíà kó jọ máa jẹ́ kó wọn tà tẹkùntẹkùn àmì ọlọ́run Zulijala wàlí kìrámì máa jẹ́ fìnira lólé ayé o. ṣúgà.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.